ẹni kí wá sọ̀rọ̀ lórí àbòsí lónìí ta ni ò ní mú ti ẹgbẹ́ èmi ò mú ìwọ ò mú àwọn ọlọ́lá ò mú àwọn aláṣẹ ò mú ìyàwó ò mú ọkọ ò mú kọ́dọ̀ ọ̀rẹ́ méjì ò mú ẹgbẹ́ àdàbúrò ò mú ti wọn ẹmọ ni ọ̀sábòsí àbáwọn àwọn tọ́lọ̀ ń kó alé lọ́wọ́ ni wọ́n ní mú ti wọn ni ṣé bí gbogbo ẹ̀ tí ń jàpọ̀ tó mi gbọ́dá ń dàpọ̀ mọ́ tútù yìí sáwọn àgbàlagbà gbọ́ ṣé wọn máa gbọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu kálukú wa èyí ṣe tí mo pè wa àbòsí dé àbí òde لا تظلمن إذا ما كنت في سعتي o lè wí báwọn náà fọ́lá sí wọ́ o lè pẹ́ ìzà máa kán tàmù kẹta dẹ̀rá لا تظلمن إذا ما كنت مقتدرا bàbá alájà àgbà lọ́kọ̀ ní àwọn alájà náà sí فالظلم فاعل تشكو أصوات ẹ̀yin jẹ̀mọ́ ẹni náà إن الظلم لمكروه بخلقته gbogbo èèyàn kí búrọ́dà mi kìí sì mọ̀ wọn rẹ̀ ẹ̀rẹ́kẹ́ mọ̀kún alẹ́ nìsìn gbogbo èèyàn kí búrọ́dà mi pírẹ́sẹ̀ntì gbogbo àwọn àdàbíyà lè yà kéwú Alhaji Isa Nuhu Abbas jàmọ́ kò ní mọ̀ wọn rẹ̀ ó lè jẹ́ ìrísí ló pé kí n dìde gbogbo èèyàn kí búrọ́dà mi lọ́lọ́jọ́kó kí n dìde fún tàbí لا تظلمن إذا ما كنت مقتدرا àdàbí àdá púpọ̀ àfáà mi ní bá senior mi sí ní Allahu Akbar nígbè mi lọ lé kí àdúgbò wọn ni mo wà bàbá rẹ̀ ó fóun lówó oúnjẹ bàbá Muhammadu Nuhu Abbas èmi wọ́n tún wá fẹ́ mi náà lówó oúnjẹ tèmi wá di dọ́bù mọ́ gbà ń lé mo túbà lọ́dọ̀ bàbá rẹ̀ àbábọ̀ yáde mọ́ ya nǹkan mọ́ lọ́wọ́ ni لا تظلمن إذا ما كنت مقتدرا gbogbo jàmá sọ́rọ̀ ìsìlámì tẹ́ fẹ́ràn àlájí àgbà dénúdénú ọlọ́wọ́ wọlá ìsíwá ara rẹ̀ tẹ́ bá ń fẹ́ lọ́wọ́ máa sí الظلم ترجع عقباه إلى الندم nígbà wọ́n ní kí n sọ̀rọ̀ lórí àbòsí ó sì ní iye táìmù tá lò torí bá àfáà wa àgbà àfáà tiwa national missioner àfáà wa professor ayára tó ṣe pé gbogbo fánì kò sí bí ẹ tí sí tí ọ̀lọ́ àfáà gbogbo ayé kan tó nù ọ̀fẹ́ o olórí wí o oní orí wí o lágbárí ti ẹnìyàn ti ń jẹun ọ̀dọ̀ tí wá àfáà wa nù a sì gbà fún ibi o ti wá rí tàn ti ẹni òye wa a gbà fún bàbá gbà fún ní ọmọ sọ̀rọ̀ ní a gbà fún kọ́nà àwọn tó tún ju àwa lọ wọ́n gbà fún ọ́dà rẹ̀ ní wọ́n wá bàbá sì ti dé tàbá ti gba máìkì àlùbáríkà tọ́lọ́ ń bọ́ wá sí àgbáyé ó ti gbà lára tí ẹ̀ná gbogbo tẹ́yìn wá lóhun wí o báyára bá ti lè gba máìkì ó parí yóò dá tuntun lẹ̀ ọlọ́run ní wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá tí ń gbà fún lábá wọn àmọ̀ gbádùn ayé àìgbà fún ẹni ní gbogbo ẹbí lè kí ló já gbà fún ẹni àbòsí ni ẹlọ́gbẹ̀mọ́ bínú owó àti tèmi ọjọ́ tó gbà ẹgbẹ̀rẹ̀ tẹ̀lómí ilé kankan ọlọ́run ti dá mi nù ẹ̀ sí lé yí mi padà mo ti wá tèmi nù ọlọ́run ò sì fi sàtífíkẹ́tì gbogbo wa ẹni kankan ike mọ̀gbà ti léyìí mọ̀gbà ti léyìí ọ̀sẹ́ni ọlọ́run fi hàn ọlọ́run náà láti máa bára wa bẹ́ẹ̀ láti ṣe wá ẹni sọ̀rọ̀ nípa àbòsí bàbá wa ló mọ́ta àbòsí bí bàbá wa dájá bó bá bẹ̀rẹ̀ wá sí ọlọ́nkọ́ masá kẹ́ bàbá àmín wọ́n fi yíò náà sọ wà lókọ̀ kò ní wíjú mọ́ ní àbílà sọ́rí àlọ́ láìláà ṣe mọ́ ní àbílà sọ́rí àlẹ́ tún tán àmọ́ ń gbà tẹ́lómí sí ma eré ibú wọn alẹ́lómí ma eré ibú kéwù ọlọ́mọjá wọ́n mọ́ yìí àmín àmín wọ́n bá tún ròyìn ẹlòmí pẹ̀lú mímọ̀ wọn nígbà tí ọ̀sán àgbàríkà bẹ̀ wọ́n ní jàtijàti kéwù ẹnu wọn díẹ̀ tọ́lọ́run fún alára wọn alájá àgbà adúpẹ́ falhamdulillahi fi ilmi wa tarbiyati wa fi intisabi
إلى العلامة الأدبي ó ti tán وفي انتسابي إلى العلامة الأدبي. gbogbo ẹ̀yẹn kí jàmá wá sí wa o gbogbo jàmá ní kí àwọn followers bàbá wa Alhaji Àgbà àwọn tó bí wọ́n tẹ̀lé Alhaji Àgbà àwọn náà fà ń tẹ̀lé Alhaji Àgbà wọn wá padà dòní Ọlọ́run ní padà lẹ́yìn Ìsá آمين. dákùn dé jókòó dáadáa bàbá ti kọ́ wá ń tẹríba bàbá kọ́ wá bá ti pọ́nyàn lé ẹnìkan bí wípé ìdíkẹ̀ ẹ̀wà jùlọ gbọ́n yílẹ̀ wọ́n torí àwọn kan tí wọ́n mọ̀ ara ẹnu pé gbọ́n wájọ́ ń dán kò sí kankan bẹ́ ẹnu ní ìgọ́ ọmọrọ̀ ọ̀sọ̀ àmọ́ bàbá ti gbé eléyìí ti fún wọn àgbà èmi náà mo ṣe déédéé bàbá tó bí mu فإنما أصلنا أرض مقدسة تبقى وينبت أعلاما من النجوم. bàbá tún wáyé àmọ́ báyà tún wá àmọ́ bàbá tún wá gbogbo àtìrántìrán mi ọmọlẹ́yìn Alhaji Àgbà ní kọ́lọ̀ mọ́sà sí wọn. انظر إليه تجد من كل جانب. àfáà mi àní ọyẹ jáde èpè ni ẹ máa ṣẹ́ ọlọ́run sílẹ̀ bá Nàìjíríà. انظر إليه تجد من كل جانب. àfáà mi àní ẹ bọ́ta ní ọba gbé wá ní gbígbóná ẹ̀fì gbígbóná pàdé wọn. Alhaji Àgbà bọ́. انظر إليه تجد من كل جانب. bàbá ní gbogbo ẹ̀tẹ́ bá pàdé tó tún já àfà tọ́jọ́ máa kéwú bíi tiyín ẹwà àwọn Alhaji Àgbà tọ́jọ́ máa kéwú bíi tiyín ẹ̀pọ́n wọn lé ẹ̀rọ àhábà wọn kọ́dà bẹ́ẹ̀ bá lọlẹ̀ tí ò lọlẹ̀ ẹwà àwọn Alhaji Àgbà wọn ní bẹ́ẹ̀ bá pàdé àfà bíi tiyín tẹ́jọ́jọ́ máa kéwú tẹ́ẹ̀ bá lọlẹ̀ fún báyìí bàbá níbi ọ̀bá lọlẹ̀ ẹ kò sí nǹkan kan ìwọ́tọ́ lọlẹ̀ ó dìde padà báyìí tí ẹ náà wọ́n máa lọ rẹ náà ní bàbá ní ẹ̀yẹn play role tiyín ìní ń bẹ lára wa. دين المهيمن رب العجم والعرب. دين المهيمن رب العجم والعرب. ṣe tí gbogbo àwọn bàbá ń wá lẹ́yìn báwọn babalágbàjì ni wọ́n lọ tán ààyè pariwo wọn babalágége wọ́n pò láyé wọn ò sì tán Alhaji Àgbà wọ́n lọ dàbí kí wọ́n tún wá ń bẹ láàrin wa èsì kí ló jẹ́ orí bẹ́ẹ̀ Àgbárígidómà tẹ́ bá lọ ka ọ̀pọ̀ nínú tíra tí Àgbárígidómà ṣe tí wọ́n fi yin Alhaji Àgbà ẹ̀ tún wá wò pé ṣe Àgbárígidómà ṣé wọ́n kéwú lọ́dọ̀ Alhaji Àgbà ni لا إله إلا الله. bó o sì kéṣe hà lọ́dọ̀ Alhaji Àgbà wọ́n wá yin bàbá tẹ́yìn bá ń gbọ́ orin ìyẹn wò pé èkí ló dé ìyẹn ṣe wá yin àáfàá ṣe yin àáfàá báyìí ẹ wò fẹ́ tí wọ́n lò lọ́wọ́ sí fẹ́ mọ́ lónìí ọmọ tí wọ́n bí ń jẹta wá ń sọ̀tàn àwọn tó ti tọ́gọ́rin ọdún ni wọ́n ń pinna ni wọ́n wà àwọn bàbá àlà bàbá tiẹ̀ ń bọ́ wọ́n wà wá لا إله إلا الله. ìbò wọ́n wà mo kí gbogbo èèyàn àfáwà tẹ́ ń bẹ ní ògbó ń wọ́ ọ̀rọ̀ nílẹ̀ mo fẹ́ káwọn Alhaji Àgbà òde لا إله إلا الله. torí pé bá ti ṣe làáwí ẹnìkèé yà ní ẹ̀lódì gbogbo ọmọ kéwọ́n jẹ́ ọba ti tẹ̀sí ibi táwọn Alhaji Àgbà tẹ̀sí ń pẹ́ ẹ gbọ́dọ̀ bú àfá kan ẹ gbọ́dọ̀ yẹ̀yẹ́ àfá kan ẹ gbọ́dọ̀ dọ̀tí àfá kan ẹ má torí pé yìn àfá yìí kẹ ma wá yẹ̀yẹ́ àfá láàfá gbogbo ọmọ kéwọ́n tí ọba tẹ̀sí tààrà Alhaji Àgbà wí ni àlùbáríkà ara rẹ̀ níbi takáìtì ẹ má bu ẹnìkan ẹ má sọ̀rọ̀ tí ọ̀dá bẹ́ẹ̀ bá ná mímọ̀ ẹ ná mímọ̀ ẹ má jẹ́ omi ìbúdá ni bí àwọn afá àti ilé ìbílẹ̀ rí ibú ni wọ́n ẹ má jọ tẹnu yín jáde àdàbí àti bá ń wí báwọn kìí sọ má dàbíà kìí sọ má dàbíà kìí sọ má dàbíà gbogbo àwọn afá wa ni wọ́n bẹ́ ń jòkó ìyá wa Muallimatu Rayhana arúgbó Sayyidatu Nisa ọlọ́run bá sí dáadáa fún ọmọ jẹ́ kẹkún sí ìyá náà آمين. bàtà ń lọ lè kéwùnú fá àmà wá lọ àsàlátù wọn a lọ sí wáàsí ẹnìkan wọn wá sí bá àmà bàbá ti débẹ̀ yóò pè á wọlé a sí wáàsí owó sì ní ìjọ náà ẹni pawó tẹ́ fi ra tíra bí 6 lọ́dọ̀ yà wà rí hánẹ́tọ̀ ara olù owó ní ìjọ náà ó 1000 gbogbo àwọn alájà wa òróyìn yìí gbogbo wọn ìyá wa lórí òkó báwọn bá rọ ma kéwú gbogbo tí ń bẹ lápò wọn ìyàwó bàbá wa yàyà máa dẹwà kí gbogbo tí ń bẹ lára àwọn lè kó kalẹ̀ fọ́mọ kéwú ọlọ́run tó wá sáà náà wà ń gbà wá lóhùn ẹ̀ ń jóni sí báyìí wọ́n máa jóni wọ́n máa dówó bó yẹn ni orí tẹ́yìn ọkọ̀ ń bẹ̀ ọkọ̀ sẹ̀kan lèyàn ti máa ha kalẹ̀ ìyàwó rówólò lágbára ọlọ́run wọn ò ní gbẹ́sà wọn ò ní bẹ̀rẹ̀ aṣọ tí wọ́n yìí sin ọmọ lọ́wọ́ rẹ̀ آمين. akẹ́yìn ìyàwó náà ẹ̀nẹ́bà sáámi bẹ́ẹ̀ آمين. tó man amila salihan fali nafsihi
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه من عمل صالحا فلنفسه ما باكي ومن أساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا ẹni ó bá ṣiṣẹ́ kan tó sì pèsè dáadáa فلنفسه Ọlọ́run ló ṣe sẹ́rìn lórin tó dáa sọ̀rọ̀ lọ́sọ tó dáa tó tún kan sí ṣé wà lóhùn tó dáa tó tún agbolétò onímọ̀ ọ̀hún náà dáadáa ló fi ṣe òkèwọ̀ wọn ó yí ọdún tàwọn míì lọ ṣé dáadáa ló fi ṣe ó fi ṣe báwọn náà fálínàfsì èmi Ọlọ́run kọ́ ló ṣe fún ó ṣe fẹ́rí ara rẹ̀ ni gbogbo tẹ́rí tà ń ṣe ni tí bàbá alájàgbà fi ń tẹ máwọn ọmọ kí wọ́n mọ́lé pé ẹrọra ọ̀rọ̀ tí ọ̀dá ẹmọ́gì ọ̀tẹnu yí jáde because the internet will never forget internet ọmọ gbé wá ni èyí ó tún gbọ́ nǹkan mí tó sọ tí ọ̀dá inú rí ó sì bàjẹ́ pé láàrínlá wọ́n sọ̀rọ̀ sáwọn ọmọ ìdáyé internet nígbàgbídá ìdáyé yọ́ mọ̀ bọ́ kó wá owó tó ọ̀sọ́ ni owó tó wí ni owó tàn tó sí láyé táwọn tó bí ọ èdè tó sì pa man amila salihan من عمل صالحا فلنفسه ومن أساء فعليه سبحان الله ولا أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله الحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله أدبي شعاري في جميع مكاني وبه سأبق ذاك طول زماني أدبي معي قبل تعلم أولا فوق العلوم وذاك
بكل معاني gbogbo jama ń kí àwọn bàbá wa Lájí àgbà شيطان أعلمك إني بل فاته gbogbo àwa jama àwọn ọmọ kéwú gbogbo àwa olólùfẹ́ à ń kí bàbá wa Lájí àgbà أدب فخاب وصار شر قياني bàbá wa Lájí àgbà gbogbo tí dé báyàn láyé tí fi sunkún tó tún fi fọ́ ọlọ́run ní jẹ́ dé báyìí أدبي بربي àfá àgbà ti dé محمد والوالدان وكل من رباني bàbá wa Lájí àgbà gbogbo tí dé báyàn tí ó wà wẹ̀yìn tí ó wo gbogbo tọ́lọ́run ọba ṣe fún tí ó wà bú ẹkún pẹ̀ ọlọ́run ní jẹ́ dé báyìí آمين bàbá wa Lájí àgbà ìlọ̀tẹ́ kìwá gbogbo wa lágbó lórí ẹ̀ sínsìn mo sì sọ fáwọn jàmá mo ní bàbá wa Lájí àgbà kìwá ń lọ ẹ gbọ́dọ̀ ró pín èyí tí ó bá mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi làáfà yín ẹ dákun ẹni wọ́n jòkó ẹni wọ́n jòkó ẹni wọ́n jòkó bàbá wa nù ọlọ́wọ́n níbi kankan sí آمين ìlàlá olókọ̀ mi sí ní wọ́n kankan ní sí آمين bàbá wa Lájí àgbà ẹ̀yin wá ń sọ fún jàmá mo ní gbogbo lọ́tẹ́ kì wá yányá tẹ́ kí gbogbo tí ń jẹ́ àdẹ́bì yìí ọmọ kéwú tí ọba fọ́lù ẹ̀ ń fàlù báríkà ara rẹ̀ takáìtì ẹ̀tìlẹ̀ gbọ́dọ̀ gbọ́ kankan ẹnìkan gbọ́dọ̀ sọ kankan ẹ gbọ́dọ̀ bú àfà láàfà kankan bẹ́ẹ̀ bá bàbá Lájí àgbà tó ní bẹ́ẹ̀ bá sì gbọ́n kankan tẹ́ rí pé ọkàn yín kọ̀ bàbá ní ẹ̀yin ni kẹ́ ẹ wín ní ìbínú ẹ má jẹ́ bínú wín ní bàbá Lájí àgbà sọ bẹ́ẹ̀ a sì tẹ̀lé a sì mú lò wọ́n wá ní lónìí àmọ́ ń gbà tí bàbá ń sọ̀rọ̀ as I said before bàbá ò sọ fún wa pé ẹni wọ́n bá tọwọ́ bọ̀ dọ́mọlúwàbí ẹ̀kọ́ má pẹ̀jọ́ wọn ò tún yí wọn ọ̀kà wọn ẹni tó jẹ́ pé kìí ṣe gbẹ́ yìí tí ń sayé bọ̀ kìí sayé tọ́wọ́lẹ́mì tí ń mú gbóbọ̀ ọdún látọ̀run ọdún mẹ́ta ẹwà ní mọ́pẹ̀ yíwù lẹ́jọ́ ó ti tọwọ́ bọ̀ jọmọlúàbí mi ó ti fasọ jọmọlúàbí mi ya igbó tí mo rírí àwọn bàbá wa ò sọ pé ẹni wọ́n bá tọwọ́ bọnú ẹbí ẹ̀ tí wọ́n fasọ ẹbí ẹ̀ ya kọ́mọ pẹ̀jọ wálé àní ti sọ yìí èmi ò tiẹ̀ kákú àgbà tí Facebook tún wá gbé kinú padà wá sí àwọn kébìyàn bá ti sọ̀rọ̀ tí ọ̀dà olú ẹ̀sà àgbàkùn láyé kí ni wọ́n mọ̀ gbé wa ni afáwà àgbà yára ní bá ń lò nínú táìmù yìí lónìí ẹ má bínú ẹni ọ̀rọ̀ bá ń dùn àrífọ̀ ọ̀rọ̀ ọ̀lọ̀ ìmí ti sọ fún gbogbo jàmá gẹ́ tó dé ẹ̀yìn làfá àgbà ti wá èèyàn bá pé kò ń ṣe èèyàn bá pé ńgbà náà tí wọ́n bára wọn lọ́wọ́ kí ni wọ́n wá lé ọ̀dọ̀ àwọn ọlọ́padà wá ẹ̀yin lẹ́mọ̀ kí ló jẹ́ tilẹ̀kùn bà wá dọ̀ yìí ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn bà tó wá dọ̀ yìí ẹ sá wọ àwọn ọ̀rọ̀ ọ̀hún ẹ̀hún gbogbo ẹ̀ wá ṣe déédéé ara wọn ẹ dákun ẹ má ṣe bá wọn mọ́ bàbá ti bá wa sọ̀rọ̀ wọ́n wá ní kí n sọ̀rọ̀ lónìí pé kí n sọ̀rọ̀ nípa àbòsí ní wà rọra sọ díẹ̀ ní ọ̀rọ̀ àbòsí kan pé tọ́pìkì نحن أنصار الإسلام àwọn Ansarul Islam ní ẹni tó bá ṣe pé Ansarul Islam ní kínú rẹ̀ dùn tó jẹ́ followers àwọn Alhaji àgbà kọ́nà wọ́n pé èmi Ansarul ní ẹwọ ọmọlẹ́yìn tani gẹ́gbà náà kọ̀ sẹ́yìn ẹka wọ́kọ̀lẹ̀ jama سأجيب سؤالكم bàbá national mission tiwa àfáàgbà tiwa professor tiwa ní sàmánì tiwa tàbí lọ́wọ́ tọ́lọ̀ mú ikú wa pa àgbà bẹ́ẹ̀ délẹ̀ sàwùjíìbù سؤالكم má dáyín náà ẹ̀yà sáàsì láti tẹ́ pé kí n sọ pàrọ̀ sí ولكن أركب كلامي مراقبة àmọ́ mọ́ ma gbọ́rọ̀ mi gúnra wọn ni ní ma gbé gúnra wọn wọ́n dì mí ìnìtù wọ́n tú mi ìnìdì اللهم ارحم شيخنا aláwọn mọ́sà kẹ́ bàbá wa Alhaji àgbà ọlọ́pàá wọ́n jáfi bàbá wa Alhaji àgbà bàbá tẹ́nìkan orí aburú wọn sọ láyé àfẹ́ntọ́bà àbọ̀ wọn lọ́wọ́ sẹ́mẹ́ta náà lérú àròbú àbúdùn àràbú mẹ́ta náà àtàròbú bàbá tayọ àtàràbú Ìlọrin gbà ní bàbá kọjẹ́ ẹ̀yàn kí ó kílẹ̀ máa bínú sí kílẹ̀ máa jà sí ẹja gbọ́ntà àti bàbá wọ́n rí وإن زادوا ببغي
مجده وغضبه kódà ó sì pé ẹ̀tún lékún pẹ̀lú pẹ̀lú bínú wọn قد pẹ̀lú pẹ̀lú kórìíra wọn. قد أخص الله Ọlọ́run ti sàlájì àgbà bàbá àlájì àgbà Ọlọ́run ti sàwọn lẹ́sà ara ẹ̀sà kọ́ gbogbo ẹ̀yìn dẹ́gbó yìí ẹlòmí gbẹ̀yìn ọ̀tẹ́ ló ti wá sí ń bẹ lọ́tẹ́ ẹlòmí ń bẹ Ògbómọ̀ṣọ́ bẹ láàrin wa ní gbogbo wà nígbà lọ́mẹ̀lọ́ wá sí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ àmàlù báríkà àlájì àgbà ni wọ́n wá sẹ́yìn náà tó lẹ́yìn sẹ́kò tó lẹ́yìn حتى لقبه فم الزمان أعجوبة الزمان bàbá ń bá bọ̀ báhùn bàbá ń lò bọ̀ báhùn títí Ọlọ́run sì jù sẹ́nu ọmọ nẹ́bí Ádámà pé kò sí wà fà àti ẹ Ọlọ́run kọ́ kẹ́ bàbá wa lágége ní àmì ẹbá wọn sọ bàbá pé nígbà wọn kí gbogbo àfà wọn bá àfà gbogbo ọ̀rọ̀ àfà wọn sọ wọn ròyìn wọn dáadáa títí èlò ọkànlẹ̀ gbìrà bàbá lágége ń sọ̀rọ̀ àwọn àfà wọn ṣàdúrà fún wọn nígbà tó kàtàlájì àgbà bàbá lágége ní kò síwú ẹ̀ nínú àfà òjò bá tó zaman kò síwú ẹ̀ nínú àwọn àfà ẹ̀dàkùn ẹwọ mọ́ ti bára wọn lò ó sì wá dé gbogbo ẹ̀ sí wá rí báyìí àmọ́ gbogbo ẹ̀ tó bá ti pé bá fi rí mú òkun ní wá ń dà wá báyìí mẹ́sẹ̀jì kan náà lọ́rùn fún wa Ọlọ́run ń sọ fún wa pé kààyè wọn هو أول من بدأ بالعلم ثقافة jàmá ẹni náà ìwò ago mi yìí sì wo bàbá wa national missioner àkọ́kọ́ ẹni ó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ̀làjú kò rújú huwa man بدأ بالعلم ثقافة ẹgbẹ́ sakafa ẹni ọkọ̀ bẹ̀rẹ̀ láyé alájẹ́ àgbà من نحو akọ̀mọ́ náà وصرف akọ̀mọ́ sọ́rí fún bá àti ṣe wọn kan وتجويد akọ̀mọ́ nígbà àti ṣe mọ àlùkùránù ké ومنطق akọ̀mọ́ nígbà òdà ṣe gbọ́dọ̀ kan yà á ṣe mọ̀ ọ̀rọ̀ sọ والتوحيد akọ̀mọ́ nígbà bẹ́ẹ̀ ni ìmọ̀ nípa Ọlọ́run ni حتى يلين لطالب العلم علما títí máa fi wá rọrùn fọ́mọ tí ń wá mímọ̀ kí ẹ̀rí ilẹ̀ ní fi máa sọ pé gbogbo wa yányá tàjá dàbíyà ẹrù ilé àgbàjì ní wá ẹrù ilé ará àgbàjì ní wá á sẹ̀rù wọn pá tàbí ká ikú ọmọ akáwa máa àwọn wọ́n ìtọ́mọ̀ rẹ̀ torí tí wọ́n ṣe lára wa tàbí àgbà ṣe lára wa ọlọ́run yẹn lókè tún ọmọ kókè àwọn àjẹ́ àgbà ṣàdúrà fáwọn gbogbo ẹ̀yàn ọmọ kéwù ẹ̀ lálùbáríkà báraka láwùn bàbá ọmọ tọrọ lẹ́rẹ̀ wa lọ́rùn wá gbà yìí ní ma sọ̀rọ̀ kẹ́yìn sí bá wà dání mo ní báraka láwùn tàwọn àjẹ́ àgbà òun lè mí lò lọ́gbèsí ayé ni wọ́n lò tán àmọ́ báraka tó ń wà sí àgbáyé tí mo tún gbà mẹ́rin náà àwọn ọmọ mi àwọn ọmọdọ́mọ ní ọmọ lò yìí àmọ́ tàbí àjẹ́ àgbáyé àwọn ìbá mi pín kí ló wí. وأما تحذير عن الظلم وواكبه ìṣó كل ظالم بما ظلم àbòsí ṣíṣe àti kí ní ọjẹ́ àti bọ̀ tẹni tí ń ṣàbòsí ìtẹ́ ẹbí mínú gbogbo ẹni tí ń ṣàbòsí láyé كل ظالم بما ظلم pẹ̀lú àbòsí tó ṣe kọ̀sọ́gbọ́n tó lè dá ìwọ náà mọ̀ pọ̀ ń ṣàbòsí àwọn eléri wá mọ̀ pọ̀ ń ṣàbòsí gọ́ọ̀mẹ́ntì wá mọ̀ pọ̀ ń ṣàbòsí ṣé kí n jú ẹ̀ka fún yín gbogbo àwọn tó ṣiṣẹ́ tí wọ́n lò 35 years lẹ́nu iṣẹ́ ìjọba Nàìjíríà sanwó wọn pẹ́ǹsàn wọn tí ìrì san sì wá lọ san 1.9 billion fáwọn tó bá bọ́ọ̀lù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ẹwọ Nàìjíríà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn gbábọ̀lù wọn wá ń gba 1 ẹ wá ń fún wọn lé ẹ wá ń fún wọn mọ́tò àwọn bàbá kan wá ṣiṣẹ́ wọ́n tẹ̀ pàwọ́ báyìí níbi tí wọ́n ti bá pẹ́ǹsàn lọ́wọ́ Nàìjíríà fún wọn tó lẹ́sẹ̀ wájú ọlọ́jọ́ kìí àbòsíkú àbíọ̀wọ̀ وكل شامت بما يشمت bàbá ní gbáàrì kìí àmà kúlù sáàmìtì gbogbo ẹni tí máa búyàn tí yàkàyà kẹ́yàn àwọn tọ́lọ̀ ń gbà fún gbogbo ẹni tí máa bọ́lọ̀ wọn gbà fún wọn àwọn tọ́lọ̀ ní káyé ọjà jáde kìí àmà tún yẹ wọn lọ́wọ́ yìí gbogbo ẹni tí máa pé kò rí bẹ́ẹ̀ kúlù sáàmìtì gbogbo tí ń bú wọn bó ti ń déwájú ọlọ́run pẹ̀lú ètò wọn. وكل مسيء بما أساب gbogbo ẹni tí ń sin sáyidá yóò dé pẹ̀lú àyídá rẹ̀ tó sin ni. فقم على اليقين ọmọ ìyá mi wá lọ wà nú ẹni tí ó bá mọ̀ dájú. أن الحقوق سترد يوما ìwọ̀ kálukú sàtúrà tó yẹ òun á ti dá padà o níjọ́ náà lọ́wọ́ á dá padà ibi tí ò ti ní sọ́lọ́ mo túbá mọ́ ibi tí ò ti ní sọ́lọ́ mo túbá mọ́ bàbá wà lájí àgbà ọlọ́run bá kẹwọn آمين bí wọ́n bá ń lọ nínú mọ́tò tí wọ́n bá dé tà fágbà bàbá yọ ẹsẹ̀ nínú bàtà nì wọ́n wà bá o
inú mọ́tò báyìí ẹ fi kọjá wọ́n sáré àfáà wọn bá ń lọ ọ̀dọ́ ṣẹlí èmi àdàbà àdákì Volvo là máa gbé lọ Volvo pupa àbórí ẹlọ tábà ní ọ̀sẹ̀ àbá lọ́dọ̀ yàwó Sharifa ẹsẹ̀ ìyàwó Sharifa ní àbá lọ́dọ̀ wọn nílé ìwé àsákì ẹlọ wò àti gbòòrò rẹ̀ pẹ́ díẹ̀ ẹlọ àlọ́lọ́ ọ̀yọ́ wá sí ìyẹn máa rò kẹ́rì kan sẹ̀rí náà máa lọ láti yà bàbá wa dùn àwọn ẹni yọ̀ àwọn bàbá ní ká máa kí wọ́n ní sí ẹwà dáadáa wọ́n sì gbogbo nǹkan sí wọ́n ní kí lẹ́yìn kí ni tẹ́ ní ká máa kọ́ wa wọ́n náà lẹ́yìn náà bá pé láìsí mi ti tán ẹ̀wà náà ti tán èsì lọ́sẹ̀ wẹ̀ mọ́ èsì ní para àmọ́ akọ́ abágbé lọ́dọ̀ wà lẹ́jọ́ gbà tẹ́ ẹ mọ̀ pé ìyá wa Sharifa lọ́kọ̀ kìíní wa ògidì pé ọmọ àfáà mi lọ́kọ̀ táwọn bàbá gbà kìíní sábà pé wá sí pé wà ní afẹ́yìntì lérí sí àdáàmọ̀ ìwà gbé kí lọ́kọ̀ àbá tún wá gbà pé bàbá wọn ṣe báyìí wọ́n gbé ẹ̀yìn kú lára sí à wọ́n wá ẹni nígbà tára jẹ́ ní jẹmọ́ ní ọmọ ọgbàdùn kú ní kíyàn wá ní ìwé ilé yìí ní kíyàn wá pé wọ́n láyé rí ẹ máa rán kí ló lè anna mọ́nà abúká náà sàtúnlì máa ẹni ọpa ó lẹ́kún àbòsí ló ṣe fún ọ abúká náà òzúnlẹ̀ ẹni ọdáyé ìrẹ̀lú àbòsí ló ṣe fún ọ ẹni ọmọ ọ̀gẹ́ bọ́rọ̀ ti rí ní tó bá kẹ́yìn sí bọ́rọ̀ ti rí tí wọ́n ń sọ bọ́rọ̀ ti rí torí kó lè ní kọ́nsẹ̀lá kó lè ní fọ́lúwà àbòsí ní ṣe olúwájú ọlọ́run yóò yanjú ẹ̀ bàbá adájá gba ní gbogbo nǹkan yóò balance nígbà wà balance jẹma ní tí ń wá gbó mi bàbá adájá méjì ó sì mẹ́wàá ọlọ́run ni wọ́n yanjú ẹ̀ ẹ̀yin lẹ́ni sọ̀rọ̀ àbòsí wọ́n kọ́kí náà nàbí anábì sì kìlọ̀ fún wa lámà kọ́rọ́bà wà fàtú nígbà tí kò tá nẹ́bí ó kú láyé ẹ̀sì pẹ́ sallallahu alaihi wasallam nígbà tí kò tá nẹ́bí ó tán tó súnmọ́ amara Bilala anábì wá pàbìlá lásẹ̀ ayúnádìrín sọ́láàtì ìwà bìlá lọ́pẹ̀rú pàwọn èèyàn káwá kìrù fanádà bìlá ó pẹ̀rú fàjítàmà al-muhajiruna wal-ansaru àwọn àǹsọ́rù wọ́n péjọ ńgbà wọ́n ti gbọ́rùn àwọn muhajirun àtọ́bà nẹ́bì sí ìjírá àwọn náà péjọ irun wọ́n ti pè yìí kálùkù pé wa jama'u ila masjidi rasulillah wọ́n wá pé sí masalasi àdẹ́ Muhammad wa salla rak'atayni khafifataini àdẹ́bì sálwàlá àdẹ́bì wá yẹn náfílà méjì tó fúyẹ́ ìtọ́pẹ̀ tó fúyẹ́ wọn pẹ́ta pé iná àti ẹnìkan ìpọ́sára bọ́sọ́lẹ̀ wọ́n ni wọ́n fi kí olúwàdá wọ́n fi kí khafifataini àníyàn thumma sa'ida al-minbari àdẹ́bìyàn àtọ́bẹ̀ ti jókòó yìí àwọn àzáàrù jókòó àwọn muhajirun wọ́n jókòó àdẹ́bì sálwàlá àdẹ́bì wá gùn mímbà wa khataba khutbatan baligha àdẹ́bì wá sáà àdẹ́bì ṣe kútúbà ní ha ó dógóngó pé ẹ̀mí gbogbo ẹ̀ṣẹ́ sí wajallat min al-qulub wọ́n gbá kútúbà wajallat min al-qulub gbogbo ọkàn gbà wa bakat min al-uyun àwọn ojú ń dá ní pẹ́pẹ́pẹ́ ní ti ń fa ní pé kálukú wò pé díẹ̀ ṣe kútúbà gbẹ̀yìn kọ́là níbi sí sọ́rọ̀ gbẹ̀yìn kọ́là níbi bá wá sọ gbogbo ojú ń dá ní gbogbo ọkàn gbà thumma qala ya ma'ashara al-muslimina nígbà gbogbo ẹ̀ṣẹ́ anábì ní gbogbo ẹ̀yin mùsùlùmí inni kuntu lakum nabiyyan ìjẹ́ kankan sí anábì ní jẹ́ sí wa nasihan mo sì jẹ́ jẹ́ ọmọ kìí lọ wa da'iyan ila Allahi bi'idhnihi mo sì jẹ́ jẹ́ ọmọ pèyín lójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìyọ̀dá rẹ̀ agbára èmi àti Muhammad kọ pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run man kanat lahu indi mazlamatun gbogbo wọn àfà kálukú wọn dé ní kodò anábì ní man kanat lahu indi mazlama ẹni tó bá ṣe pé mo ṣàbòsí kan fún lọ́dọ̀ mi ní ànábì tó bá lábòsí tí mo ṣe fún falyakum ọ̀tọ̀ àwúdà falyakum kọ́ntọ̀ wọ́n dìde ẹwà bòsí ni a ṣàbòsí fún ìyàwó wa náà ṣàbòsí fún wa àmábòsí tí wa táwà ń ṣe fáwọn ìyàwó ọ̀pọ̀ ìwé tí ìyàwó ṣe fún wa bí ìyàwó bá ká obìnrin máa lọ́dọ̀ ọ̀nù yàrá wa nísìn a máa bí mẹ́rin bàbá nífẹ̀
kíni ẹwọ gan nígbà mẹ́rin bàbá rẹ̀ fẹ́ sọ fún pé obìnrin ọwọ́ wáyé ibọ́ wá mú nǹkan lé lọ́kà yìí ọsàbòsí àbọ́sàbòsí àwọn òsì lè ṣe bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ orí pẹ̀lú ẹnìkan nísì ọmọ ẹgbẹ̀ lọ bí tí ò sí náà wọ́n máa pàdé ajẹ́ ìrọ̀ àwọn káàkiri lọ́kùn kalẹ̀ mẹ́wọ̀n gbogbo ẹ̀dẹ̀ ìwò kí nìkan tó sí ọgbọ̀ ọjọ́ bí ẹ̀rin ni o àbòsí sí ni náà فليكن وليقتص مني ẹgbọ́ anábìnrin fàlìyàkásù minni fàlìyàkásù minni kọ́ntọ̀ wó dìde fàlìyàkásù minni ọgbà ìsálára mi mú ti gbóyì ìmì ànẹ́bù Muhammad قبل القصاص في القيامة fàlìyàkásù minni qabla al-qisas yawm al-qiyamah kọ́ntọ̀ nígbà kìyàmà tọ́lọ́wọ́ mọ́ gbẹ̀san kọ́ntọ̀ wọ́n gbẹ̀san lára ìmì ànẹ́bì ní mo gbóyì aláṣẹ́wà olóre wíbẹ̀ eléri wa olóre wíbẹ̀ eléri wa olóre wíbẹ̀ àwọn eléri ẹbí wa ádámakàlá ọlọ́wọ́ jà rí pẹ́ eléri ẹbí wa wọ́n pè mí mo sì pé Àbújá wọn sí wa ọgbọ́n kásẹ̀tì kan ni àmúlá àti ní lọ́dọ̀ ti pé ọ̀nà márùn-ún mo rìkọ́dù ẹ̀sì méjì ń bẹ lọ́dọ̀ ọlọ́yà ní méjì ń bẹ lọ́dọ̀ èmi nílé tí mo kó pamọ́ wọ́n wá lè sọnù wọ́n wá fún ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi ń bẹ́yà ní dákọ̀ ẹni wọ́n wá fún lọ́kàn àìbá mọ́ tọ̀dọ̀ mi lè sọnù ńgbà títí tó sì máa rí wọ́n ní ìwọ nìkan kọ́ ni Musa bí ó gbọ́n tọ́mọ yẹn ń sọ rí wọ́n ní mo gbọ́ íńtánẹ́ẹ̀tì tó bá gbé wá ní déètì báyìí máa bọ̀ lábújá Àbújá láti máa ṣe kéjì ìwọ nìkan kọ́ ni Musa bí ibi tó ti ń mú akáwọn evidence tiẹ̀ wá ìwọ náà kẹ́ evidence tiẹ̀ náà lọ́wọ́ ẹni tí wọn náà bá sọ ń pa rẹ̀ bí wọn náà bá ní jẹ ẹgbẹ́ ni bó sì ní jẹ kíní kan ni kóun náà kó tiẹ̀ wá níjọ́ tí déètì ọba jẹ máa máa sọ fún ẹ bọ́lá lọ́wọ́ jọ dáa fún yín I'm ready. فليكن وليقتص مني ẹ má sì gbọ́ torí ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbọ́dọ̀ èyí wọn ò sí pé dàjà bí bàbá àdájà pẹ̀sẹ̀ sọ̀rọ̀ kò sí fọ́ọ̀lù ẹ̀ wọ́n ní a máa bè é àmọ́ wọ́n tọwọ́ ba ìjọmọlúàbí mi jama mi bá take action irú yọ ọmọ sẹ̀rọ̀ láyé láyé ẹyọ kọ̀ọ̀kan wọ́n máa mú wa tí wọ́n máa wí tí wọ́n máa bu wa wọ́n máa wí nígbà tí ọba ti sí kọ́ṣọ̀n àmọ́ bá ti wúra wa lọ òun nísìn àwọn adájọ́ ń bẹ lọ́wọ́ lọ́wọ́ dá fún wọn dátà sára bá sára wọ́n sì dátà sára fún àbáwà àgbà national mission àti wà ní bàbá national mission ọlọ́run mú jọ tí tó wá tírítì àbòsí yìí wá wọ́n kàfẹ́ gbàgbà wọ́n gbọ́ ọ̀rọ̀ nìní wọ́n wá sí pé wọ́n mọ̀ ká pépà àbẹ́ni kan wà ń pépà wà ń bàbá àdájá wọn ní òkòdó ọ̀rọ̀ Buhari àbí kan máa gbé òkòdó ọ̀rọ̀ alájì Buhari Musa ní àìkọ̀ pẹ̀lú àyàkíní bó ti rí wo àtàlájì wọ́n sí ọ̀rọ̀ tó mo ti dé àyè ibi tá ti gba owó àdúrà èmi tí mo dá álẹ̀ owó àdúrà la fẹ́ bàbá yẹn dákùnjà máa gbogbo ẹ̀tọ́ bá ní nǹkan gbà lọ́rọ̀ ẹ̀bọ́ àdúrà wa èmi náà tí mo dá álẹ̀ 10,000 ni kó tó di bá máa lọ́wọ́ lọ́wọ́ àdájọ́ àgbà káàfà wa àgbà tó wá bá wa sọ̀rọ̀ ẹ̀rọ náà